Jímọ̀ tó lọ, Hmm. ìpínlẹ̀ Ọ̀yọ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń wòye. Ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ló sì ti ń jẹ jáde lẹ́yìn rẹ̀ pé kí ló tún kàn? Ṣó ti lọ bẹ́ẹ̀ náà nu? Ǹjẹ́ president tí wọ́n lé e lẹ̀ yìí, ṣé bẹ́ẹ̀ náà la ṣe máa tọ̀ ọ́? Ṣé àṣìṣe wà ńbẹ̀? Ṣàtúnṣe wà? Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lórí ṣàdédé òun náà ni wọ́n mú ọjọ́ kẹta oṣù kẹrin ní ọjọ́ Jímọ̀ pé ó ní àwọn àgbà oyè mẹ́ta wọ́n gba adé ojú òpó Olúbàdàn. Ẹnikẹ́ni tí ó bá di Olúbàdàn yóò kọ́kọ́ gba adé kan irú eléyìí tí ó ti kọ́kọ́ mú àwọn ìkùnsínú wá rí ńgbà kan kó tó di pé kálukú bẹ̀rẹ̀ sí ní gbà á. Wọ́n wá dárúkọ pé àgbà oyè Sharafadeen Abiodun Ali, eléyìí tí wọ́n jẹ́ sẹ́nétọ̀ fún ẹkùn ìdìbò Gúúsù Ọ̀yọ́, Ọ̀yọ́ South. Wọ́n ní wọ́n ti di ẹ̀karùn-ún balógun nílẹ̀ Ìbàdàn. Nídìí èyí, àwọn náà ti di His Royal Majesty. Wọ́n tún dárúkọ wípé àgbà oyè Mobọ́lájí Adéwọyìn tí í ṣe ẹ̀kẹrin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Wọ́n ní àwọn náà ti di His Royal Majesty. Àgbà oyè Oyèkọ́lá Babalọ́lá SAN, wọ́n ti di ẹ̀karùn-ún Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Nídìí èyí, àwọn náà ti di His Royal Majesty. Adé ojú òpó yẹn ni wọ́n wá gbà. Ìgbà tó di ọjọ́ Thursday, àwọn àtẹ̀léde kan bọ́ta pé àwọn àgbà oyè tí ó gbadé yìí o, wọn ní láǹfààní àti wá bóyá fáwọn ìdí kan àbó míì tí wọ́n lè sún ètò ìsọjọ́ iwájú. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ṣíṣe la ó ṣe o. Ọjọ́ Jímọ̀ ó pé igbákejì gómìnà wà níkàlẹ̀. Àwọn àgbà oyè, àwọn ọba aláyé lóríṣiríṣi tí wọ́n pè wọ́n wà níkàlẹ̀. Àwọn olóṣèlú, àwọn alága ìjọba ìbílẹ̀, gbogbo wọn ni wọ́n péjọpọ̀ sí gbọ̀ngàn Mọ̀pó. Gbàgede Mọ̀pó, àwọn àgbà oyè tí wọ́n gbadé wọn ò sí níjókòó. Ẹnìkan ti sọ pé wọ́n ní wọn ò ní ráyè wá fúndìí kan àbó míì. Ìbéèrè táwọn èèyàn ń béèrè ni pé ṣérú àsìkò yìí gangan ló yẹ kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní àwọn ó fáwọn èèyàn ládé pé èéṣe tó jẹ́ ọ̀ranyàn ní jíjẹ ọba yìí? Tẹ́ ẹ̀ bá sì gbàgbé, ọ̀kan lára àwọn tí ó dọba yìí o, sẹ́nétọ̀ ni wọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló sì ń jẹ jáde pé àwọn náà fẹ́ díje dupò gómìnà. Àwọn èèyàn wá ń béèrè pé bí wọ́n bá yìí lọ gbadé o, ṣé wọ́n tún wá lè jẹ gómìnà? A ti gbọ́ pé His Royal Majesty, His Excellency, pé tó ṣeé ṣe bẹ́ẹ̀. Ṣé kìí ṣe òṣèlú ló ń wọ ọ̀rọ̀ yìí? Tá bá wá wò ó, ọ̀rọ̀ òṣèlú, ìjọba, òṣèlú àti ọ̀rọ̀ oyè jíjẹ. Ọ̀jọ̀gbọ́n Yẹmí Farounbi, Ẹ ṣé púpọ̀ púpọ̀. ta ni á bá wí? Kí lọ̀nà àbáyọ? Pé wọn ò wá ẹ̀, kò nítumọ̀ púpọ̀ sí mi. Àwọn nǹkan tó yẹ ká wò ó pọ̀ díẹ̀ pé wọ́n wà àbí wọn ò wá. Ní sísítẹ́ẹ̀mù Ìbàdàn tẹ́lẹ̀, ká tó máa fi adé bọ̀, tó bá jẹ́ ẹ̀karùn-ún tí ipò ẹ̀kẹrin bá ṣí sílẹ̀, a ti mọ̀ pé automatically Yóò bọ́ síbẹ̀. yóò bọ́ síbẹ̀. Kò sí pé wọ́n ń dù ú, kò sí pé wọ́n ń dáfá sí i. It is automatic. Wọ́n mú láti ìgbà Ajímọ̀bí dé bá ṣe wà yìí lófin tí wọ́n máa dádé. Nǹkan méjì ló wà. Nígbà tí ipò tó wà níwájú wọn bá ti ṣí sílẹ̀, ó ti di automatically pé kí wọ́n bọ́ sí. Ṣùgbọ́n torí pé wọ́n fẹ́ dé adé òkú bí ẹ ṣe sọ yẹn, ẹ bá fẹ́ gbé mi ládé, Abíọ́lá ló sọ pé a kì í fárí lẹ́yìn olórí. Á jọ jókòó,
ìjọ wo ló convenient fún mi. Torí ẹ tí even tó bá jẹ́ adé Olúbàdàn gan àbí èèyàn adé fẹ́ lè Aláàfin mm, àbí adé Aṣẹ́yìn ni wọ́n ti yàn ẹ́, tíjọba ti fi ọwọ́ sí i pé wọ́n approve ọjọ́ tá a máa dé ẹ ládé á jọ jókòó ni. Nítorí pé ìnáwó díẹ̀díẹ̀ náà wà tí ẹni tó fẹ́ dádé yóò sì ṣe kí ni tó yóò náà bẹ̀ ṣe dé yóò fẹ́ náà torí wò. nǹkan tí wọ́n kọ́ sọ jẹ́ wọ́n ní kò sẹ́ni tó ń dáná nílé wọn àbí wọ́n ṣàdáná nílé wọn wọ́n ṣàlejò ó sì ṣeé ṣe kó jẹ́ pé ní àkókò tí wọ́n sọ yẹn Mm, kò convenient. Èmi rò wípé ìjọba yẹ kó consult wọn láti mú ọjọ́. mm, Èmi rò bẹ́ẹ̀. mm. Ó dàbí pé kò sí consultation láàrin igun méjèèjì. láàrin méjèèjì Mm, láti mú ọjọ́. Nítorí èmi tí mo fẹ́ jọba màá wo ọjọ́ tí ó suitable, àwọn ọ̀rẹ́ mi tí mo fẹ́ kó wá, àwọn ẹbí mi tí mo fẹ́ kó wà ńbẹ̀, ìnáwó tí mo fẹ́ ṣe. Nítorí ìjọba lè ti ní owó tiẹ̀ tí ó fi ṣe ìnáwó tó ṣe ní Màkó. Wọ́n tó wá kúrò Màkó ń kọ́, ṣé kò sí ìnáwó tó máa ṣe? So èmi rò pé error kìíní kan wà láàrin àwọn méjèèjì ó yẹ kó jọ sọ. Ìkejì tó wá wà bẹ́ẹ̀ gan-an mo ti ń rò kì í ṣe eléyìí nìkan ni pé ṣé adé tẹ́ à ń sọ adé òkú yìí tó yẹ ká fẹ́ lójú bí ìgbà tí a fẹ́ dé adé Olúbàdàn. Ṣé rábà ni wọ́n sí Olúbàdàn ni àbí they are subsidiary? Ìjọ kan yìí ń bọ̀ ẹnìkan máa wá rò pé ó yẹ kí Ìbàdàn wà ní original form. Torí èmi gẹ́gẹ́ bí ẹni tó study nǹkan dáadáa mo mọ̀ pé olùgbé ẹ̀ láti inú Ìbàdàn. mo mọ̀ pé Aṣẹ́yìn ń sìn ó ní territory. Ọba Fìdítì ó ní territory. Mo mọ̀ pé ọba Lúfẹ̀ ó ní territory ní Ifẹ̀. Ọba Jíó nífẹ̀ ó ní territory. Mo mọ̀ pé Ògúnṣùà ó ní territory. Àwọn ọba tí ẹ̀ ń sọ yìí wọn ò ní territory. Ọba territory tí kábíyèsí Olúbàdàn ń sìn nígbà tí wọ́n jẹ́ Ọ̀tún tí wọ́n ń fi sí wọn lábẹ́ òun kọ́ ló wà lábẹ́ Ọ̀tún tó wà mẹ́ǹsìn. Ọba yẹ kó ní static domain. Local government ni wọ́n ń pè wọ́n sí báyìí pé ẹ sojú Olúbàdàn ní local government báyìí wọ́n tún mú mi náà wọ́n fi yípo gbogbo ìjọba ìbílẹ̀ ká tó di Olúbàdàn. Wọ́n yípo gbogbo ọ̀wọ́n ò ní domain. Ògúnṣùà sọ pé ní Modákẹ́kẹ́ mo ní àṣẹ ní orúkọ Ọ̀ọ̀ni lórí bí. Ọba Lúfẹ̀ á ní mo ní àṣẹ lórí àdúgbò yìí. Tóun bá dẹ̀ kúrò mẹ́tẹ́ ọba Lúfẹ̀ míì bá tún jẹ yóò tún ní àṣẹ lórí the same àdúgbò. Very conceptual problem wọ́n kàn create pé wọ́n gbọ́dọ̀ dé àdé. Ká fìyẹn sọ́tọ̀. Ìkejì, ṣé nǹkan kan wà nínú constitution tó ní ọba ò lè lọ dupò kó dìbò wọ́n yàn? Tó wà ńbẹ̀? Ọba náà lè bọ́ síta kó lóun fẹ́ ṣòṣèlú. Nígbà tí Reverend Father bá lè bọ́ síta tó gbé kásọ̀kẹ̀ tó ní mo fẹ́ ṣe gómìnà Benue ó ti dìgbà méjì tí Reverend Father gbà. Àlẹ́yà. Kí ló stop?
ló stop ọba tó bá lòun fẹ́ ṣe gómìnà. Ṣé fundamental human right yẹ ó ti sọnù nítorí pé ó di ọba? Tí ó bá jẹ́ pé constitution sọ wípé tó bá ti jẹ ọba tàbí tó bá jẹ ẹ̀mà àbí tó bá jẹ òbí pé o lè ṣe òṣèlú, owó ilé ọ̀fọ̀ ní ṣàǹkọ́ bí kò ṣe. Kẹ́rí subsidiary law kò ní agbára lórí constitution. Constitution fún every Nigerian equal right, fundamental right láti dìbò. Tó bá wù á dìbò fún, tí ò bá dẹ̀ wù á dìbò fún, a ní dìbò fún. So ká tiẹ̀ gbà pé Ìbàdàn chieftaincy law ká gbà mí ká tó mi lè sọ. Wọ́n á sọ pé tẹ́ bá ti jọba o, ẹ lè ṣòṣèlú, it will be illegal. It will be absolutely illegal. Nígbà tẹ́ bá ń pa àwọn ọba, èyí gómìnà tẹ́ bá pa àwọn ọba, tẹ́ bá lẹ́yìn rán wọn níṣẹ́ ẹ̀ ń ṣe kinní kan, kí lẹ̀ ń ṣe yẹn? Ẹ̀ ń lò wọn fóṣèlú, ẹ̀ dẹ̀ ni mo lè ṣòṣèlú. So you are contravening nǹkan tí ò ń sọ. Ṣé ẹ rí nǹkan tó ń jà yìí? Tàràtà kí lórúkọ àwọn méjì yòókù yìí? Wọ́n á dádé, bí wọ́n á bá dádé, wọn ò lè ṣe òṣèlú. Tàràfà wà ní Senate. Ṣé tó bá ti dádé automatically ó sì láti jẹ́ member of Senate? Is it in the constitution? Bóyá yóò wá parí Senate tán wọn wá nílé díje dupò gómìnà mọ́. Nígbà bá wá jáde lọ. Nǹkan tó bá jẹ́ kó lè parí ẹ̀, fundamental human right tó jẹ́ kó lè lo ọdún kan sí, náà ló lè jẹ́ ó lòdì òṣèlú tó bá fẹ́. Àbí wọ́n kọ̀wé fi ìpolẹ̀ pé àti ìjọba láyé o. Àbí ẹ ti gẹ̀ẹ́dì kó lè yé wa o. Nǹkan tí mi sọ ni. Ẹ̀tọ́ ọmọnìyàn. Ẹ̀tọ́ ọmọ Nàìjíríà ni pé ó lè du ipò tó bá wù ú. Kò síbi tó wà ní constitution pé tó bá ti jẹ́ Sultan Sokoto ó lè dupò. So tẹ́ bá wá ní subsidiary law tó sọ bẹ́ẹ̀, tó bá ti conflict pẹ̀lú constitution is null and void. But pé à ń pọ́nra wa lé la fi ń sọ pé ọba má ṣòṣèlú o, ìjọba òun ṣòṣèlú ni. Ṣé bàbá Aláàfin tó kúrò lánàá ò ṣòṣèlú? Ṣé kò ṣòṣèlú pẹ̀lú Akálà? Ṣé kò ṣòṣèlú pẹ̀lú bàbá Ládọjà ńgbà tó wà mẹ́? Àbí òṣòṣèlú ńgbà tí Ajímọ̀bí wà mẹ́? Àmọ́ ibi tó wà náà kò dẹ̀ fi bò fundamental human rights ẹ̀ ló ń lò. So nǹkan tá a ní láti wá decide, morality lẹ́mù ni. Báwo ni kábíyèsí ẹ máa gbégbá ẹgbẹ́ kan, ó dẹ̀ jọba lórí gbogbo àwọn yòókù wà ń kọ́. So pé nǹkan tí wọ́n ń fẹ́ ìwé tó bá ti fẹ́ jẹ ọba ò gbọ́dọ̀ ṣòṣèlú tó wà in law. Ẹ lè change rule in the middle of the game. Ẹ wá lẹ bá gbé ìjọba àfẹ́. Nígbà tí mo bẹ̀rẹ̀ pé mo fẹ́ jẹ Olúbàdàn, kò sófin wípé bá jẹ́ kẹfà, ẹ̀kẹrin, ìkeje, ìkejì Olúbàdàn pé mi ò lè ṣòṣèlú. Mo wá bẹ̀rẹ̀, mo bẹ̀ sí tò 23 or 27 steps. Mo wá dé 20 steps. Ẹ wá ní rárá ohun tó bá ti débì kan bẹ́ẹ̀ o, ẹ wá ṣòfin mi. Òfin yẹn ò lè wà binding on me. Ṣùgbọ́n èèyàn lè sọ pé òun ò ṣe oyè mọ́ ńgbà náà. Ilé ohun tọrọ oyè ni mo tẹ̀ sọ yìí. It is illegitimate. Ṣé mọ̀,
nígbà kan wà níbí yìí ta ní wọ́n láwọn kan wọ́n fóògùn olóró òfin láyé general Buhari ni ó wá lọ ṣòfin pé ẹni tó bá ti mú fóògùn olóró wọ́n máa pa ni bọ́n ńgbà tán mú àwọn wọ̀nyẹn iṣẹ́ ìgbà ẹ lọ pa á. kì í ṣe ìgbà it was one of the things tó máa ń kírò against it. You don't backdate a law in effect. So gbogbo àwọn tí ó ń ṣòṣèlú tí wọ́n wà ní ọ̀nà òkú Olúbàdàn nígbà tí wọ́n bẹ̀rẹ̀ kò sẹ́ni tó sọ fún wọn wípé tí bá ti ń gun kinní yìí lọ o tó bá ti gun débi báyìí o ò gbọ́dọ̀ ṣòṣèlú mọ́ o. Wọ́n wá ti gun nǹkan láti 24 steps àbí 32 steps wọ́n wá dé gẹ́gẹ́ tó ẹ wá yí òfin. It's not done. In civilized societies, you don't do that. So ẹ jẹ́ kí àwọn set yẹ wọ́n kó tí wọ́n lọ. Àwọn tó bá ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ẹni ó ti ẹ̀fẹ́ bẹ̀rẹ̀ báyìí o mọ́gàjí ni ẹ o ó máa jẹ́ maybe there about 200 mọ́gàjí ń sìn ó máa yan ẹyọ kan nù wọn á fi sípò wọn á upgrade ẹ̀ tí wọ́n bá ti upgrade ẹ̀ ó bẹ̀rẹ̀ step Olúbàdàn. Ìgbọ́ tá a ṣe upgrade ó túmọ̀ pé tó bá débi báyìí ó lò ṣòṣèlú mọ́ o àní yẹsà ó bá mi lára mu. But àwọn tẹ́ ẹ̀ sọ yìí kò sófin ń bẹ̀ nígbà tí wọ́n bẹ̀rẹ̀. So ẹ kàn lè máa bá èyí kẹ́rí a lè máa ṣòfin láti suit conveniences wa a máa ń ṣòfin láti suit society ni. Olóhùn create problem ta ní nílẹ̀ yìí. Tẹ́ bá béè lọ́wọ́ anybody ń gbóṣù wọ́n rò pé torí Sàràfà Àlí ló ṣe ṣò ni wọ́n ṣe ni wọ́n gbọ́dọ̀ jáde wọ́n àbá ṣe kí ni wọ́n má bàa rí. You don't make a law to harm or to help one person. Ẹ máa ń ṣòfin láti ṣe gbogbo ìlú. So èmi kàn rò pé wọ́n kàn enjoy ara wọn ni because at the end of the day wọ́n dey court. Ọ̀rọ̀ yóò di court. Sure. Wọ́n fẹ́ wọn kọ̀ báyìí. Jọ́dá bá ti ní àlè òlè ló máa lọ court. And I am sure one of the things tó máa fà ní pé nígbà tí mo bẹ̀rẹ̀ kínní yìí wọ́n sọ fún mi wípé mi ò lè ṣe èyí. Torí ó wà níbẹ̀ ńgbà tó ṣe council chairman. Ó wà níbẹ̀ ńgbà tó ṣe SSG. Ó wà níbẹ̀ ńgbà tó ṣe chairman Oòduà. It was okay. But ẹ wá gbé òfin which òfin yìí now is not even 6 years. Àbí? Gbígbà bàbá Ọlákùlẹ̀ ní òfin yẹn dé. Pé ẹ bá rí kò lè jọba mí tí ẹ mọ̀ bóyá ó wà ní òfin yẹn tó sọ bẹ́ẹ̀ o ní ìparí. Ṣùgbọ́n Olúbàdàn Akínbíyì Odùgadé ìgbà kan wà tí wọ́n sọ pé Aláàfin Mọ̀lété ní wọn ò gbọ́dọ̀ ṣòṣèlú tí wọ́n padà ń bá wọn yanjú ẹ̀. Ṣé kìí ṣe pé bóyá láàrin àwọn àgbà oyè àti Olúbàdàn gan wọ́n ti jọ sọ pé ó ní wọn ṣòṣèlú kó má bàa ta ẹrẹ̀ sí àwọn. Tán bá ṣe it won't be a matter of law it will be an unwritten agreement. Ṣé gbogbo àtẹ̀sẹ̀ bàbá Akínbíyì ó ṣòṣèlú bàbá Odùgadé ó ṣòṣèlú bàbá Adéyẹmọ ìfà ó ṣòṣèlú ó ṣe kọmíṣánná àbí ó ṣe wọ́n dà máa bàbá Olúbàdàn tó wà mẹ́rin ṣé kò ṣòṣèlú ni ó ṣe gọ́vnà ó tún contest ó ṣe sẹ́nétọ̀. So the system in Ìbàdàn is not the same as the system ní Ifẹ̀. It's not the same as in Ọ̀yọ́. Kí ló ṣe ta wá fẹ́ impose òye mi ò transplant ni wọ́n ń pè lè ní agric ní ìwọ̀n àbí ṣé ẹ bá gbé mọ́gò ẹ wá gbé lórí orange. Dr. Olúmídé Adémilóyè ọjọ́ Jímọ̀ àwọn mẹ́ta ó gbadé ní Mọ̀pó àwọn mẹ́tẹ̀ẹ̀tọ̀ wá èèyàn sọ pé ẹ̀fúndì kan àbọ̀ mi ò jọjú adéwà ń sèkéré àti báyìí àti ròkèrè àti gbogbo rẹ̀ bẹ́ẹ̀ sì rèé ọ̀rọ̀ ọ̀hún ló ti ń dá sótọ́ sí òtọ́
ṣèjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ò ṣe ń tó tọ́ ni, táwọn yẹn ni ò ṣe ń tó yẹ ni, ṣé bí ó ṣe máa lọ rèé, ṣá á parí ẹ̀ ni, ojú wo lẹ̀yin náà fi wò ó? ṣe gan. Mo rò pé ó wá gbadé ní ètò tó wù wá, ní ètò tó wù wá, àti ètò tó bá ta. Because adé tó ní kó wá gbà yìí ní ìtumọ̀ dára fún wọn, kò sí ìtumọ̀ kankan ní adé yẹn fẹ́ ní fún wọn àlọ́ba. So rò pé wọ́n kà sí nǹkan. Ṣùgbọ́n tí wọn ò bá gbadé yìí, wọn ò lè dolúbàdàn. Tí wọn ò bá gbadé, tí ó bá tọ́ sí wọn láti jẹ Olúbàdàn, tẹ́ẹ̀ jẹ́ kán jẹ́ á gbọ̀nà lọ. Kóòtù ló máa lè sọ pé àwọn eléyìí ó nǹkan tó tọ́ sí wọn ni láti jẹ Olúbàdàn. Àwọn eléyìí nǹkan tó tọ́ sí wọn ni láti má jẹ Olúbàdàn. So it's a stage tán ṣì wà yìí, kì í ṣe stage tó le koko tó yẹn. So I think it is a matter of choice for now láti má jẹ Olúbàdàn. So mi ò feel pé ó jẹ́ nǹkan tó le koko tó yẹn. Tí wọ́n bá jẹ Olúbàdàn nísìnyí, tẹ bá ní Olúbàdàn tọ́ sí wọn, wọ́n dẹ̀ fẹ́ jẹ Olúbàdàn, tẹ bá ní wọn ò lè jẹ́ ẹ́, wọ́n á gbọ̀nà kóòtù. Kóòtù ló lè dájọ́, ló lè sọ pé Mr. So-and-so, ìgbà tó pè ẹ́ ńjọ́ sí pé kó wá jẹ Olúbàdàn, o ò wá o, therefore you are not entitled to king of Olúbàdàn. Kóòtù ló lè sọ pé ìgbà tó pè ẹ́ ńjọ́ sí pé o ò wá, tó wà in order, ẹ jẹ́ fún ní ẹ̀tọ́ ẹ̀ jíjẹ Olúbàdàn. So it's the court that can decide. Mo rò pé ó jẹ́ ẹ̀tọ́ anybody láti sọ̀rọ̀ bá ṣe ń sọ̀rọ̀ yìí pé wọ́n wá jẹ Olúbàdàn, wọ́n má jẹ Olúbàdàn. Adéojú òpó Olúbàdàn tiẹ̀ ni. Lásìkò tí wọ́n mọ̀ ti lọ. Tí ọba Adésọjí kò yàtọ̀. Gómìnà ìgbà náà was the represent, òun ni aṣojú fún ọba ìlú Èkó. Nígbà yẹn àti become republic. So iṣẹ́ tí John Rankin ń ṣe ni wọ́n ní kí bàbá wa ṣe gẹ́gẹ́ bí aṣojú ọba ìlú Èkó. But eléyìí tí àwọn ń sọ pé Ọlọ́wọ̀ jẹ́ mínísítà ọba Sídíà Kàn, that was correct. Ọba ni wọ́n dẹ̀ ń ṣòṣèlú, wọ́n dẹ̀ ń ṣe mínísítà under the jẹ́rí tí ò báyìí sí òfin. Mi lè sọ torí mi tí ka constitution ẹ̀ débẹ̀, mi tí ì bá pàdé tó sọ pé ọba ò lè contest. But àṣà ni à ń rò pé ọba tá máa dọ̀bálẹ̀ fún, ó méjì pé a jọ ń pàdé lórí ẹ wá mọ campaign tí wọ́n wá lé kábíyèsí kábàkábà. Kábíyèsí ń kọrin búra wa àbí ìyẹn ni wọ́n ń rò. But basically ti Ìbàdàn yìí, ẹni tẹ́ fẹ́ dé ládé date gbọ́dọ̀ wà convenient. Torí ẹ̀yin tí ẹ choose date convenient fẹ́yìn. Ìfá ọjọ́ tí wọ́n choose which was a good Friday, ó lè má convenient fẹ́ somebody tó pé ọjọ́ tí wọ́n fẹ́ Jésù mọ́jú ní òfẹ́ dé ẹni ìfẹ́ dáadé ń jọ yẹn, ó possible now. Àbí pé àwọn tí mo fẹ́ pè náà wọn ò ní wà torí ìjọ́ Good Friday wọn kì í tẹ jẹun àtọ̀, wọn ń jẹran àtọ̀. Ó ti Facebook ọ̀jọ̀gbọ́n Òkèdìran Babátúndé wọ́n ní olóyè yàtọ̀ sí ọba, olóyè yàtọ̀ sí ọba gẹ́gẹ́ báwọn ṣe ń wò wọ́n ní ẹ̀karùn Olúbàdàn pé oyè ní o,
ṣùgbọ́n a ti ń pè wọ́n ní ọba pé ó yẹ kéèyàn tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí. Wọ́n ní ó possible kéèyàn jẹ́ ọba ìlú kan àti bákan náà, tó possible kéèyàn jẹ́ ọba kó tún jẹ́ gómìnà lásìkò kan náà ní ìpínlẹ̀ kan. Ni wọ́n wá mú àpẹẹrẹ wá pé olóyè kan di sẹ́nétọ̀, wọ́n ní òjíṣẹ́ Ọlọ́run kan náà di gómìnà, ti sọ̀rọ̀ bá náà lẹ́ẹ̀kan. Alàgbà Adérọ́pò Adégbìtẹ́ láti Dublin, àwọn ní ọba Adérẹ̀mí, pé ọba ni wọ́n o, bákan náà gómìnà ni wọ́n nígbà kan náà tí wọ́n wà lórí àpèrè. Mo rò pé a ti mẹ́nu lé apá abẹ náà. Kàfárà Adéwálé Raptori, ẹ náà wá sọ̀rọ̀ wípé ká má ba àṣà Yorùbá jẹ́ pẹ̀lú bí wọ́n ṣe fẹ́ sọ òṣèlú pọ̀ mọ́ ọ̀rọ̀ àṣà àti ìṣe. Wọ́n ní bó tilẹ̀ tó bá jẹ́ pé wọ́n tiẹ̀ ní òfin kankan tó pọn dandan fún olùdíje kọ̀ọ̀kan tí ó bá fẹ́ di ọba láti má fààyè gba irú ẹni bẹ́ẹ̀ lágbo òṣèlú. Wọ́n ní ó yẹ kó jẹ́ èròǹgbà ẹnì kọ̀ọ̀kan ni. Wọ́n ní ṣùgbọ́n o, àwọn èèyàn candidate làwọn ń lò, ṣùgbọ́n mo ti mọ̀ pé àwọn tó fẹ́ di ọba ni wọ́n ń sọ̀rọ̀ ọba. Wọ́n ní láti tún èrò wọn pa tàbí yí ẹsẹ̀ wọn pọ̀ pé ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà báyìí pé sáà mọ̀ pé ó lówó nú, kálukú náà ló sì fẹ́ gba tiẹ̀ kó tó di pé nǹkan kan wà á múlẹ̀. Wọ́n ní bíi greediness làwọn rò pé ó ń pa àwa ọmọ Nàìjíríà, ìṣe ọ̀rọ̀ ìṣèjọba òṣèjọba, bíi pé kálukú náà fẹ́ mú tiẹ̀ ńbẹ̀ ni o, kí ó tó di pé kálukú ó jókòó jẹ́. Ọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé ilé ẹjọ́ ni ó kúkú bá kálukú padà dá sí. Ṣé bí a ṣe wá mọ̀ ilé ẹjọ́ mọ̀ bá wa tù ní gbogbo ìgbà tó bá tún ṣẹlẹ̀ sẹ́lòmíì, bóyá lọ́nà míì ló tún gbà ṣẹlẹ̀, ìyẹn náà ó tún múrí lílé ẹjọ́. Ṣé rí, a máa ń complicate nǹkan. Tradition Ìbàdàn ni pé wọ́n á promote, wọ́n á gbé ẹ̀gà láti ìkarùn-ún sí ìkẹrin. Kò sí nǹkan tí anybody lè ṣe. Ní ẹ bá jókòó sí màpó, ẹ bá má jókòó sí màpó. Promotion yẹn ó ti wà hàn. Adé TS máa ń sìn, wọ́n ní wọ́n ṣàtìdé wọn ládé àbí. So wọ́n ti dictate accomplish. Ìdá ẹ̀ ṣe nílà àkọ́kọ́ tó fẹ́ dé ìlàdé tí ò sí ń bẹ̀. Nígbà tó fẹ́ dé Bàbá Ládọjà ládé lákọ̀ọ́kọ́ ní ayé Ajímọ̀bí, kúkú sí ń bẹ̀. Kábíyèsí Ajé Ògúngúnnísọ̀ náà kò sí ń bẹ̀ ǹjẹ́ òun àná. Wọ́n ṣàdé adé òun náà. Wọ́n yẹ pé àtàkùn wọlé ni. Èmi kàn rò pé problem tó wà Nàìjíríà is so important ló jẹ́ pé mi mọ̀ wípé wàhálà tí a máa ṣe ni wá dáadé ní ìtì ìráyè ẹjẹ́ wa ń jọba kí láà ṣe mú sùúrù fúnjọ tó lóun fẹ́ wà adé. Ṣùgbọ́n nǹkan táwọn èèyàn ṣe ń rò pé òṣèlú ni wọ́n ń wò wípé wọ́n máa bẹ̀ sí ṣe primary, timetable ní limit. Àwọn ti rò wípé tó bá yà ti gbé adé yẹn o kò ní límìtì yẹn mọ́. So tó bá láwẹ̀ láti sún síwájú, òun náà tó jẹ́ olóṣèlú tó dẹ̀ fẹ́ dé adé ó láti lo common sense. Ẹ jẹ́ bóyá tí n bá gba tíkẹ́ẹ̀tì màá mọ nǹkan tí mo ṣe fẹ́, tí mi bá tẹ̀ fẹ́ dádé mọ́ màá mọ̀ di tí mi ṣe fẹ́ dà. Fún sùúrù pé ṣùgbọ́n àwọn méjì tó ṣẹ́kù nǹkan táwọn èèyàn ṣe tí wọ́n díje, táwọn wà kọ́kọ́ ṣe tiwọn àbáwọn náà ó dùn ó di. Ó ṣeé ṣe pé kó jẹ́ sympathizer fún náà. Ó possible. Ó dẹ̀ possible pé convenient fún wọn náà ni. Ìyẹn ni wípé ẹyẹ nìkan ló jó lóṣèlú nínú mẹ́ta. Ṣe sí ti convenience ṣe bá fẹ́ ta mẹ́ta jìnnì. Bí mo ka lẹ́tà yẹn tí ọ̀nà commissioner sọ, kábíyèsí Olúbàdàn a dúpẹ́ fún lẹ́tà yín, tẹ́lẹ̀ máa kọ ìwé àwọn tó yẹ ká gbéga. Ṣe dúró di lẹ́tà yẹn. Kí ni kọ́ àlójú? A lè dúró, ṣùgbọ́n àwọn mẹ́ta kan wà tó ti promotion wọn ti vacancy ti wà ńlẹ̀, ó yẹ ká promote wọn. Àwọn èèyàn máa rò pé torí òṣèlú ni a ṣe promote wọn. Nítorí náà a ti promote wọn, a sì ti yan ọjọ́.
ẹ fẹ́ dèmi ládé ẹ̀yìn ọjọ́ fún mi ni. ẹ ṣeun Dr. Olúmídé Adémilóyè. kò sẹ́ni ìṣèlú ẹ̀. ẹ ti yẹ rí yín báyìí. ṣé gbọ́dọ̀ fẹ́ Ìbàdàn ni. Wish them good luck. Best of luck. Kí wọ́n lè fọwọ́pọ̀ gbogbo nǹkan ìpínlẹ̀ ìpínlẹ̀. ẹ ṣeun èmi náà mọ̀ pé Ọlọ́run ṣe gómìnà Ìbàdàn ni Àgbáòye Sàràfàdéèn Àlí àbí ọba Sàràfàdéèn Àlí èyí tí wọ́n bá ní ká pè wọ́n nú méjèèjì Ìbàdàn làwọn náà gbogbo ẹ̀ á lọ tò láàfin ọ̀rọ̀ Ìbàdàn ni Ìbàdàn náà ni ó tó kò ní síjà kò ní sítanú kò jábí àrìmọ lónìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọ̀jọ̀gbọ́n Yẹmí Farounbi OON àmọrí yín bàgbà ò ní tán lórílẹ̀ o. ẹ ṣé o Captain Pitu. bákan náà mo kí Dr. Olúmídé Adémilóyè ìṣeun ìgbà gbogbo ìṣeun wa. títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tí a tún mọ́ láǹfààní àti pàdé Peter Ọlásùpọ̀ Captain Pitu lórúkọ tèmi.